Ijó ìbú aya o. Ijó ìbú aya. Gbogbo ẹ̀yin lólùfẹ́ ilé iṣẹ́ yìí náà jó. Ẹni bó ṣe rí ọjọ́ salsa ní ilé try yẹ lásán bó mo fẹ́ jó sí MBO ń jórú ẹ̀ o. Gbogbo ẹ̀yin ará ilé, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ìgbéyàwó tí a bá ń ṣe ìgbéyàwó. Torí tá a bá ń yànnàná ìgbéyàwó kò ní da ká má ṣàlàyé sọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ téèyàn gbọ́dọ̀ máa kọ́ téèyàn bá lọ sí ìgbéyàwó. Pàápàá jùlọ gbogbo àwọn obìnrin pátápátá, gbogbo àwọn ọ̀dọ́, àbí gbogbo àwa táà náà gbàdúrà láti ṣerú nǹkan báyìí. Tí a bá lọ sí ìgbéyàwó, ẹ má jẹ́ ká kọ̀ máa lọ wípé mo fẹ́ lọ sí patí. Lóòótọ́ nígbà mi máa ń wà tó yẹ kí èèyàn bá wà lé ẹ̀kọ́ máa dá jókòó jẹ́jẹ́ ara yín lẹ máa jókòó. Òun ìjọ lọ fẹ́ sí patí akọ máa fẹ́ wá fúnra rẹ̀. A máa dàbí pé kẹ́ lọ sí patí kẹ́yìn náà jẹ rice kẹ́yìn náà ṣe. Àmọ́ tá a bá ti ń lọ, ẹ̀yin náà gbọ́n kan tí ìyàwó sọ. Ìyàwó ní pé birthday party ni ọkọ ti kọ́kọ́ bá òun sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín ni. Gbogbo ẹ̀yin sísí pátápátá tẹ́ bá ti fẹ́ máa lọ sí patí. Ẹ kí pákéjì yín máa pé. Àsìn mo máa ń like máa ṣe ní complete version. Ẹ understand? Tó bá yẹ pé gèlè lẹ fẹ́ wé ni ẹ̀sìn kẹ́ wé. Àsìn kí gbogbo ẹ̀ kó wọ́n bá máa gbé sáàkù tó wọ́n máa gbé antenna ẹ jẹ́ kó gbé. Tó bá dẹ̀ pé makeup yín ni ẹ fi sùúrù ṣe. Tó bá jẹ́ pé nípa ìmúra ni ẹ wò ó kódà kó jẹ́ ọ̀pá mẹ́ta báyìí lẹ fẹ́ fi rán aṣọ yẹn. Ẹ jẹ́ kí wọ́n bá yín rán nǹkan tó bá sweet fún yín tó bá fine lára yín òun ni kẹ́ ẹ fi gbẹ́. Bàtà yín tí wọ́n ń kọ́ ẹ jẹ́ kí gbogbo ẹ máa kọ́ kó máa ṣáná nítorí pé kí ni èèyàn mọ ijọ́ ìgbà àti àkókò tí èèyàn máa pàdé ẹni tọ́lọ́run rán síyàn. Ẹ̀mí àwọn àgbà tẹ́wọ̀n pàdé Tiwa Bello ayé wa o wàláhì mi ò mọ̀gbà tó lúwo lè pàdé Tiwa Bello ayé bẹ́ẹ̀ ni olùrànlọ́wọ́ yín ìyẹn ọkọ èèyàn èèyàn mọ̀gbà tí èèyàn máa pàdé ẹ̀ léyìí òun ló jẹ́ kí n máa sọ fún yín pé ẹ jẹ́ ká máa múra ẹ jẹ́ ká múra ká tẹ́ra wa lọ́rùn ìdẹ́ gbogbo ojú tó bá ń rí wa kí náà ọgọ́ máa dùn pé àá bẹ́lẹ̀ yóò bá jẹ́ ìyàwó ẹni ó jẹ́ eléyìí ò gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́ ẹ ṣáà ti understand kò yẹ ẹyàn ọkùnrin sílẹ̀ o àwọn ọkùnrin kan wà tẹ́ pé tó bá ti múra wọ́n bá ti dànkárà bolẹ̀ báyìí páàmù ni páàmù òun náà kò ní bá kejì dọ́gba irú ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ lè wà good looking tó yẹ pé obìnrin míì mọ àlẹ́gbẹ̀ẹ́ tó dẹ̀ máa ṣì fún yín pé mo mà láì bọ̀bọ̀ yìí o nígbà tó bá dẹ̀ di pé bọ̀bọ̀ fẹ́ dìde àbọ̀ fẹ́ lọ receive kọ́ tó bá dẹ̀ fún ní full look báwọn àmọ́ ṣe mistake nílẹ̀ ẹni tí mo fẹ́ high ìpínlẹ̀ nǹkan ẹ̀kọ́ lélẹ̀ ṣé irú nǹkan bẹ́ẹ̀ ló wá dà kéèyàn lọ pàtí kọ́ ní páàmù kó mọ ọpa báyẹ̀ pé páàmù lẹ́fẹ́ wẹ̀ jẹ́ kó sweet báyẹ̀ pé ṣù lẹ́fẹ́ wẹ̀ yẹ kó jáde ẹ má máa rán àwọn bùbá tó jẹ́ pé get ẹ bá ti rìn lẹ́ máa gẹ̀gẹ́ bí polú ẹ fẹ́ máa yí maṣíìnì lọ́ta ẹ má máa ṣe bẹ́ẹ̀ ayé ti kọjá gbogbo level yẹn get ẹ má máa ṣe bẹ́ẹ̀